Àrùnkúnlẹ̀ ẹ̀kọ́ o. Ẹjọ́ ni o. Èmi tí mo lára gan. Àwọn bàbá tí wọ́n lára gangan. Tí mo ní ara mi. Táwọn lára àwọn gangan. Wọ́n láwọn mọ̀ táwọn dààmú ara àwọn. Ṣàwọn kéèyàn ló báyìí. Kéèyàn ó dó báyìí. Kéèyàn rí gbàgbé kí èèyàn fẹ́ẹ́ rìfáàsì sẹ́yìn. Èèyàn fẹ́ẹ́ rìfáàsì sẹ́yìn. Tí ìsìnkú lójú kan. Táwọn òsìkú lójú kan. Ẹ ti gẹ́gẹ́ yẹn. Ẹ ti bá ní fílíìsì kan yẹn rí yóò mọ̀ nǹkan tí mo sọ. Yóò mọ̀ tí wọ́n sọ yẹn. Ní ìdílé ìṣẹ́ wa, ibi gẹ́gẹ́ mọ̀ kí mo dààmú ara mi. Àwọn gẹ́gẹ́ mọ̀ pé àwọn ń dààmú ara wọn. Ẹni tó bá ti rí bákan. Ẹni tó bá ti rí bákan. Tó dáa. Kò ní sáláì mọ́ gbọ́ dúdú fún yín. Kò ní sáláì mọ́ wá. Ẹ̀mí gígùn fún yín. Wàláhì tàláhì. Kò tí ì sí kejì yín báyìí. Kò tí ì sí kejì yín báyìí. Ọlọ́run á bẹ̀ ọ́. Ọlọ́run á bẹ̀ ọ́. Má torí ipò ní product tó tún lè lò. Má torí ipò ní product mi tó tún lè lò. Má ka yín lẹ̀. Ní product bẹ̀rẹ̀ tó pọ̀. Torí product tó kù lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ti discover ara wọn ni. Wọ́n ti discover ara wọn. Wọ́n ti discover ara wọn ni o. Tọ́lọ̀ bá gbé kíní yẹn fún wọn tó sọ sínú kọ́líbì wọn. Tọ́lọ̀ ń gbé kíní yẹn tó jù sínú ọkàn wọn. Yóò kàn rí pé òun act. Òun act. Kí ló ṣẹlẹ̀? Kíní náà. Níjọ́ ló dà báyìí. Níjọ́ ló dà báyìí. Ẹ kọ̀ wọ́n irọ́ ní pa. Irọ́ ní pa. Ẹ kàn rí kí tí wọ́n dé nìkan yóò tó sìgá. Wọ́n tún ṣe. Wọ́n máa tún ṣe. Kò sí tọ́lọ̀ wò lè ṣe. Kò sí tọ́lọ̀ wò lè ṣe. Ọlọ́run má torí bẹ́ẹ̀. Ọlọ́run má torí bẹ́ẹ̀. Má kà yín lẹ̀. Má kà yín lẹ̀. Ilé bẹ̀rẹ̀ ogun ayé ní kẹ́ ìjà tán. Lágbájì. Júbù Sheikh Alimi. Júbù Sheikh Alimi. Ìjẹ̀rẹ̀ máa fi wọ́n bẹ̀ Júbù Sheikh Alimi ẹ̀ máa fi kókó. Júbù Sheikh Alimi. A ní ká lo opportunity ká wá fi kí wọn ti ìyàwó láti jọ Thursday àti ìyàwó ti bẹ̀rẹ̀. Níjọ́ Wednesday ni wọ́n ṣe book launch ní Àdúgbò University. So wọ́n ti ṣe Thursday àti lánàá ti ṣe Friday. Ìní ní àwọn olóyìnbó pé ní grand finale àti reception kákan bá nǹkan jẹ nígbà tí àwọn ti ráyè ní Wednesday láàráyé Thursday Friday wọn ní ìlú padà dá fún wọn nínú láti wá dé wọn sọ pé àfi àsìkò ọlọ́mọsọ̀rọ̀ ìgbéyẹ̀ yìí ọlọ́mọ àríkà sí àti ọkọ àti ìyàwó wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun báyìí ọlọ́mọ wa dúró tì wọ́n ọlọ́mọ tí ń tí ọkọ àti ìyàwó wọ́n wà jẹ́ kí èṣù ṣọ̀tọ́n àdúgbò láyé lẹ́yìn ìyàwó gbogbo èyí tí a ṣe lọ láwọn wedding ìyẹn náà fi pèpè àfẹ́ marriage ìyẹn yóò máa ṣe ẹ̀kọ́ Bọ́lá ti ṣe àwọn Sheikh tí wọ́n di gbogbo ẹni ayé. Mo ń wo bookman tí mo wá rí sọ Isaac olóyìnbó. Mo ìsìn màá náà tẹ́lẹ̀ pé oníláwà ní Professor Isaac. Mo wá rí i pé àwọn wọn náà ló mọ lójú mo ti ní láwà ní ìlú pé mo ní láwà ní lórí wọn jẹ. Wọ́n rí i pé wọ́n ṣe ti lé wọ́n ṣe ti pilẹ̀. Ọlọ́run àdúró tì wọ́n. Ọlọ́run àdúró tì wọ́n. Ní àti wọ́n bẹ̀ wà níbi wedding ìbádìí àìjí adémìtì ní GRA. So wọ́n á ní wọn níbi book launch. Àwọn bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àwọn náà ní ọ̀láìtì tí wọ́n jẹ́ bàbá wa tìjà ní ẹ̀gbọ́n. Ìjọ tí ní second day program Ìlọrin first day láti ṣe àwọn so wọ́n ti gba second day náà wọ́n àbáwá náà circumstances kì í ló fà ọ̀pọ̀lọpọ̀ náà sí dáadáa fún wọn. Àwọn kàlífà bàbá wa ṣe àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ló tì mí ọlọ́run bá ṣe àlékún dára fún ọlọ́run bá fi ìjà ọlọ́run wa ẹ̀mí má padà sí àwọn gbogbo tí ń bí àgbẹ̀ tí ọlọ́run ló máa bá yín iṣẹ́ ọlọ́run ló máa bá yín lílọ bíbọ̀ yín ọlọ́run tó lágbára ọlọ́run ẹ ṣe ń nífẹ̀ẹ́ gbogbo àwọn àfáà ọlọ́run yóò nífẹ̀ẹ́ àwọn bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìgbàyé náà ti mọ̀ wọ́n barista us imam nígbà tá à ń dé ní Sheikh Labeeb sọ pé ọlọ́run mọ̀jẹ̀ ṣe ẹ̀yìn nígbà tá a bá sọ pé ọlọ́run mọ̀jẹ̀ ṣe ọlọ́run látara torí pé èèyàn náà gbá mi náà èèyàn máa ṣe èèyàn náà tó yóò fi ṣe ọlọ́run
ìyá máa ṣẹ̀yìn téèyàn fi ṣe ọlọ́run ìyá máa ṣẹ̀yìn téèyàn fi ṣe ọlọ́run nígbà míì náà sì wà tó jẹ́ pé bí èèyàn bá fẹ́ ṣe ọlọ́run èèyàn tó máa ṣẹlẹ̀ àwọn kankan máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀rọ máa àfẹ́ ṣe ọlọ́run á máa wọ pátá èèyàn sì wá ṣe ìlú gbà òun náà túbọ̀ ìgbà míì gan téèyàn bá fẹ́ ṣera rẹ̀ èèyàn sì tún ṣe ọ̀gá náà torí àwọn kan máa ń sọ wípé tí n bá ṣe nǹkan yìí ní forí jẹra mi tí ẹ mọ̀ pé wọ́n wà ní tí n bá ṣe nǹkan yìí ní forí jẹra mi so èyí tá a máa bẹ lọ ni pé àti òòrùn àti bòjì mọ́jà dáràn méjèèjì wọ́n ní bẹ́yàn bá dáràn bòjì bẹ́yàn bá dáràn òòrùn yọ̀ọ̀sà sí bòjì bẹ́yàn bá wá dáràn bòjì yọ̀ọ̀sà sí. àwọn Yorùbá wọ́n ṣàdéhùn àwọn philosophical analysis analogy nígbà míì wá ní bí nǹkan bá bàjẹ́ láàfin nǹkan tó ṣe níta fẹ́ fi tó ṣe nǹkan tó nǹkan tó bá bàjẹ́ ńkọ́ kí láàfin tó ṣe so àfi ká dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run àbẹ̀ lọ́nà lánàá àmì àwọn tí àwa ní ọlọ́mọṣẹ́ ṣe dáadáa gbogbo àwọn brothers wa gbogbo àwọn àfáà tí wọ́n fẹ́ràn ọlọ́run látara àwọn ṣéèkì wa ọlọ́run wa dùn tí àwọn èèyàn tí wọ́n mẹ́rin náà tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ ìbẹ̀rẹ̀ náà ni àwọn ṣéèkì wa tí mọ́júmọ́ yìí wọ́n lọ ní pátá ìlónìmọ̀ ìtẹ́lẹ̀kùn àdúrà táwọn ṣe náà ní wípé ọ̀nà ọmọ fún alálàáfíà mo máa ń sọ̀rọ̀ kan àwọn èèyàn máa ń rò pọ̀rọ̀ yìí ò make sense. He has not rested the last 3-4 days. I keep following him. ṣe nígbà míì náà wà wọn náà mọ̀ pé orísun ìlú yìí kò ní fúnra rẹ̀ nísẹ̀mí kò ní nísẹ̀mí jẹ́ kó máa fún lálàáfíà. nígbà tá a bá sọ wípé ìwé ẹjẹ́ ń sinmi ọlọ́run mú fún wa nísìnyí. ni mo fi sọ wípé èmi ò tọrọ sinmi níwájú ọlọ́run àlàáfíà là ń tọrọ. lọ́dọ̀ bí ká máa sọ wípé let our heart rest heart ọ̀gbọ́dọ̀ rest lójúmọ́ ó kéré tán heart ó pump blood 100 times 100,000 times minimum 100,000 times. ọ̀gbọ́dọ̀ rest fún ìṣẹ́jú kan tó bá rest fún ìṣẹ́jú kan òye ọ̀pọ̀ yẹn tó bá pé ìṣẹ́jú méjì wọ́n ṣẹlẹ̀ ìgbà tí ó bá ti máa pé bí ìṣẹ́jú mẹ́ta so heart ò ní sinmi so irú agbára tó lọ fún àti ẹwà àti ẹlòmíì fún 100 years ẹ wá wo 100,000 times 100 years 100,000 times 100 years times 365 days ṣe rí pé is the most powerful machine is the most complex machine so ọlọ́run ọ̀nà fún ìsinmi ti àlàáfíà náà kì í ṣe ìsinmi ká dáyàn gún lẹ́rù ọlọ́run mọ̀ dá wa gún lẹ́rù orí màmí tó náà máa dá àjọ ọlọ́run ti fún ìsinmi àlàáfíà ọlọ́run jáde mi fẹ́ ọlọ́run jẹ́ kẹ́mi gùn fún wa ọlọ́run fi ń púpọ̀ ọlọ́run fi ń ṣe iṣẹ́ ni tí ó sì yàtọ̀ sí gbogbo iṣẹ́ tá a máa ń rí káàkiri ayé ó fi tí ń ṣe tìgbà yìí tí èyí sì ṣe pé tàbá rí mọ́kọ́ odidi ìṣẹ̀lẹ̀ ṣe aláwọ̀ máa rí yín ní orí íńtánẹ́ẹ̀tì tábà ń ṣiṣẹ́ yín lọ́wọ́ táwọn bá pàdé yín àkànjọ ń ṣe báyìí náà ni ṣùgbọ́n kẹ́ máa ṣiṣẹ́ lọ́wọ́ orí fóònù orí fídíò làwọn ti máa ń rí wọ́n láwọn bí nílẹ̀ ilẹ̀ báyìí bẹ́ẹ̀ ṣe gangan akádìbò kéré àwọn làwọn ò lè ṣe léyìí o wọ́n láwọn ní kírun tó bá gbé báyìí lẹ́gbẹ̀ẹ́ tó mú un ọmọ ẹgbẹ́ lọ fẹ́ káwọn kí fáwọn tí ó fi gbàtọ́ lọ́hùn kò ní ṣe tọ́ lọ́hùn Kùránì nìkan lèmi lè tú Kùránì nìkan làwọn lè tú àtàdís aláwọn ọmọ báíbù ẹni bá sì fẹ́ pè yẹn sí kankan yóò fi èdè rẹ̀ bá sọ̀rọ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ pè yẹn sí nǹkan yóò fi èdè rẹ̀ bá sọ̀rọ̀ táwọn fẹ́ mú ẹ̀rí kan wá wọ́n ni lọ́wọ́ inú Matthew kíníkan ọ̀yà òun sì pé òun ní ó sì pé òun ó ní máa bọ̀ jókòó bẹ́ẹ̀ sẹ́yìn wọ́n tún wá mọ mọ̀kọ́rá náà ẹ̀wù bí tó ń gbé bí ó yàtọ̀ lọ́wọ́ book Matthew of kíníkan ẹ̀wù tó ń bí yàtọ̀ lọ́wọ́ kíníkan book kíníkan Jóòbù ẹ̀wù tó
tí wọ́n fi ṣe níbi ara wọn tẹ́ńtọ̀ fún mọ̀ pé irọ́ lòún gbé dání. tí wọ́n sọ débi pé ẹni yẹn mọ̀ pé irọ́ lòún gbé dání. èmi ò lè ṣe. wọ́n láwọn ò lè ṣe é. agbára àwọn ò ká. ìgbà ni mo fẹ́ kọ́ nísìnyí gan-an ìgbà tí àwọn olè wà mí lè mú ṣùgbọ́n ètò ti wà lọ́pọ̀lọ́ mi kò lè jẹ́ kí lẹ́yìn mú wọlé àbí ká máa gbósùpà fẹ́yìn ká sì máa bá bá yín kẹ́ máa ṣe yín ẹ má lóun fẹ́ bá yín ló kọjá nísìnyí odidi Islam ló fẹ́ wó. ẹni tó bá náà fẹ́ bá yín ló kọjá odidi Islam ló fẹ́ wó. kì í sẹ́yìn nìkan ló fẹ́ bá jà. kò ní sẹ́yìn nìkan ló fẹ́ bá jà. ọmọ ẹgbẹ́ sí Islam jà. ọfẹ́ bá ìsìn Islam jà ní gangan. Ọlọ́run sì ní Islam.